Báyìí ni a ṣe gbọ́ wípé òṣèrékùnrin OKEIMESI Bámidélé wípé ó ṣàìsàn, ẹ̀yin èèyàn wa. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ sí arákùnrin yìí tí gbogbo wa mọ̀ sí òṣèré Yorùbá OKEIMESI Bámidélé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ẹ̀yin èèyàn wa, ṣàdédé la rí wípé arákùnrin OKEIMESI Bámidélé tí gbogbo wa mọ̀ sí ẹni tó máa ń pani lẹ́rìn gidi gan nínú eré rẹ̀ èyí tí ó ń ṣe eré Yorùbá ni ó jáde o láti wá ṣe fídíò láìpẹ́ yìí, bó tilẹ̀ jẹ́ wípé ó ti pẹ́ díẹ̀ yìí tí gbogbo wa ti rí kẹ́yìn tí ó ti ṣeré. Ẹ̀yin èèyàn wa, níṣe ni arákùnrin yìí jáde láti wá ṣe fídíò láìpẹ́ yìí o. Nínú fídíò rẹ̀ láti rí ibi tó ti ń fẹ́ ẹ̀pà wípé ṣé àwọn èèyàn ti rí kọ̀ǹdíṣọ̀n òun báyìí o, ẹ̀pà tí òun fẹ́ yìí òun fẹ́ fi mu gàrí ni o, ṣé wọ́n rí bí òun ṣe gbẹ tí kọ̀ǹdíṣọ̀n òun ò dá rárá àti rárá o, wípé kò sẹ́ni tí ó béèrè òun tàbí tí ó sọ wípé báwo ni òun ṣe ń ṣe, báwo ni òun ṣe ń wà. Ẹ̀yin èèyàn wa, ó mà ní àwọn ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ nínú fídíò rẹ̀ ló sọ wípé ṣé wọ́n rí kọ̀ǹdíṣọ̀n òun báyìí, ẹni tí ó bá fẹ́ ràn òun lọ́wọ́ àsìkò rèé o láti ràn òun lọ́wọ́. Ní comment section rẹ̀ náà ni àwọn èèyàn ti ń béèrè wípé àkíní nǹkan tí ó ṣẹlẹ̀, ṣé ó dá arákùnrin yìí lójú wípé nǹkan kan ò ṣe é tàbí nǹkan ṣe nítorí wípé ó mà ti gbẹ ju ti tẹ́lẹ̀ lọ o. Ẹ̀yin èèyàn wa, níbẹ̀ náà ló ti ń dá àwọn èèyàn lóhùn wípé òun ò wà dáadáa rárá àti rárá o. Ẹ̀yin èèyàn, ó mà dàbí ẹni wípé arákùnrin yìí kò fi ọ̀rọ̀ tó sọ nínú fídíò náà kò fi ṣeré o, nítorí arákùnrin yìí tí ó wá mọ̀ sí òṣèrékùnrin OKEIMESI Bámidélé ó mà ti gbẹ gan ni, níṣe ni ó ti gbẹ ju ti tẹ́lẹ̀ lọ. Ẹ̀yin èèyàn wa, ní ọ̀rọ̀ náà ló bá ń ṣe àwọn èèyàn ní kàyéfì wípé èwo ló ṣe arákùnrin yìí tó fi gbẹ báyìí, kí ni nǹkan tí arákùnrin yìí ń dojúkọ gangan, àti wípé kí ni ìdí tí àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọn kò ṣe béèrè rẹ̀ èyí tí ó fi di tóní báyìí. Ẹ̀yin èèyàn wa, arákùnrin yìí mà ti ké pàjáre síta o, ó ní wípé òun kò wà òkè rárá àti rárá o, wọn kò sì ṣàbẹ̀wò sí òun ní inú fídíò yìí tí ó ti ń fẹ́ ẹ̀pà wípé òun fẹ́ fi ẹ̀pà náà òun fẹ́ fi mu gàrí ni. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí bí arákùnrin yìí ti ń sọ ó kan àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ominú, nítorí wípé kò sí ẹni tínú rẹ̀ dùn láti rí arákùnrin náà ní ipò tí ó wà. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa, arákùnrin yìí mà ti fúnra rẹ̀ ké pàjáre síta. Ní comment section rẹ̀ náà ló ti ń dá àwọn èèyàn lóhùn wípé òun ò wà òkè rárá àti rárá o. Èyí ni ohun tí a ní láti mú wá fún yín lórí ọ̀rọ̀ òṣèrékùnrin OKEIMESI Bámidélé. Ó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí, ẹ̀yin èèyàn wa, ó máa mú wá sétí ìgbọ́ yín o. Tó bá rí bákan náà, kí ẹ ní ọjọ́ tó dára. Ó dìgbà.